TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ tèwe tàgbà ẹ má fi para. Ètò TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Mo kí wa pé àpòdédé àsìkò yìí nílé lóko lọ́nà odò, mo kí wa pé àpòjúmọ́ àsìkò ojúmọ́ tó wà lónìí, ojúmọ́ re ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìgbéga ló máa jẹ́ fún wa láṣẹ Èdùà. Ó ní ní ọjọ́rú mo ní ayé wọn ò ní dojúrò láṣẹ Èdùà. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín ojúmọ́ aláyọ̀ lórí ìkànnì BGI TV. Ẹ ti mọ bí a ṣe máa ń ṣe wípé àwọn òròyìn ojoojúmọ́ náà la máa mú wa sétí ìgbọ̀nyín. Ta náà ní jọ̀tún ní orúkọ ọmọ báyìí ní Janomo, orúkọ mi ò yí padà o, Títílayọ̀ Àgbọ̀ọ́lá náà ni èmi nìkan wákọ́ ni mo wà ń bí lónìí, olùkọ́ mi náà wà ń bí pẹ̀lú. Ẹ jẹ́ ká máa kíra wa wípé a kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí bá tún fẹ́ dé ní òwúrọ̀ òní, ọdẹ odò bí àjíire bí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú wa rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà. Ẹ káàbọ̀ sórí ètò ojúmọ́ aláyọ̀ níbi tá a ti máa fún yín àwọn ìròyìn ẹlọ́kọ̀ọ́jọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń jẹyọ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa. Ṣáájú ohun gbogbo ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀. Ààfin tèmi ò máa nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí. Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí, èmi kọ́ Ọlọ́run bá òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Lónìí lórí ètò ojúmọ́ aláyọ̀, ẹ ti mọ̀ pé kókó orí rẹ̀ lákọ̀ọ́kọ́ yànnàná fún yín ká tó wọnú ìròyìn lọ lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti pa á láṣẹ o wípé kí wọ́n gbé ìgbésẹ̀ tó ní ìtumọ̀ lásìkò yìí lórí gbogbo àwọn igbó tó wà ní ìpínlẹ̀ Kwara, Niger àti ìpínlẹ̀ Kebbi. Gbogbo ẹ̀ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ òní. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ló ti kí àwọn akẹ́kọ̀ọ́bìnrin 24 tí ilé ẹ̀kọ́ girama ilé ìtawà gbésùmọ̀ jí gbé nípínlẹ̀ Kebbi. Ààrẹ wa ti kí wọn káàbọ̀ o. Ẹ wo, ẹnìkan ti sọ di mímọ̀ wípé pẹ̀lú bí ìṣòro ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí lásìkò yìí, ó ti fi hàn wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò kájú òṣùwọ̀n mọ́ nípa ti ìṣèjọba rẹ̀. Ọmọ Yorùbá kan ló sọ eléyìí, ẹ fẹ́ mọ̀ lẹ́kùnrẹ́rẹ́ mọ́ láàárọ̀ òní. Aṣòfin àpapọ̀ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà Shehu Sani ti ké sí iléeṣẹ́ àjọ tó ń rí sí epo rọ̀bì lórílẹ̀-èdè wa Nàìjíríà lápapọ̀ láti ṣe kíni àti alákòóso ètò ìṣúná lórílẹ̀-èdè wa Nàìjíríà láti jáde síta o láti wá ṣàlàyé bí wọ́n ṣe ṣe owó ìrànwọ́ epo tọdún 2024. Àgbà ọ̀jẹ̀ òǹkọ̀wé ní Wọlé Ṣóyínká, òun ló mà ti fi ọ̀rọ̀ kan léde lásìkò tó ṣe àbẹ̀wò sí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀. Àwọn wo ni wọ́n jọ wà níbẹ̀? Àwọn kan wo ni wọ́n jọ jíròrò lé lórí fún ìlọsíwájú Yorùbá àbí nǹkan míì? Gbogbo ẹ̀ láǹfààní láti gbọ́ láàárọ̀ òní. Gbogbo àwọn ìlànà yín la mọ̀ o, ẹ ò sì lè kó wa ní ìpàpamọ́ra ṣáájú ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027. Ta ló sọ eléyìí? Ta ni wọ́n bá wí? Ọgbọ̀n nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Wọ́n ti dájọ́ ikú fún wọn o. Àwọn márùn-ún tí wọ́n lẹ̀dí àpò pọ̀ láti gbẹ̀mí lẹ́nu ẹnìkan tí ń ṣe awakọ̀, wọ́n ti dájọ́ ikú fún wọn. Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Àwọn agbésùmọ̀mí ti sọ̀rọ̀ o, wọ́n sì ti fẹ̀sùn kan ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní ìjọba yín lórílẹ̀-èdè Nàìjíríà ti kùnà o, wọn kò sì lágbára láti dóòlà àwọn ènìyàn tí wọ́n jí gbé. Nítorí ẹ̀ ni wọ́n ṣe dúnàdúrà pẹ̀lú wa o kí ó tó di pé a tú àwọn ènìyàn náà sílẹ̀. Àwọn ìròyìn yìí àti àwọn òmíràn la máa mú wá sí etí ìgbọ̀nyín ní àárọ̀ òní lórí ètò ojúmọ́ aláyọ̀. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ TV, lórí Instagram Gbàgede Ìmọ̀ _22, lórí YouTube bàbá Gbàgede Ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Ayédèṣí sílẹ̀ o fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ẹ jẹ́ ká lọ sókè náà, bàbá dé káwá máa yànnà náà ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan. Ẹ pé kalẹ̀.
ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó, ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà, àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ńbẹ̀, má gbé kúò ńbẹ̀, máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o. Bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀, ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín. Ní báyìí ẹ jẹ́ ká máa ṣe kí ni ká máa wọnú àwọn òròyìn náà lọ lónìsọ̀ọ̀sán. Ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti kí àwọn akẹ́kọ̀ọ́ obìnrin 24 ti ilé ẹ̀kọ́ girama káàbọ̀ eléyìí tí àwọn agbésùnmọ̀mí jí gbé lágbègbè Maga nípínlẹ̀ Kebbi lọ́sẹ̀ tó kọjá ọjọ́ 17 oṣù kọkànlá lẹ́yìn tí àwọn òṣìṣẹ́ ikọ̀ ológun kúrò láyìíká ilé ẹ̀kọ́ náà. Nínú àtẹ̀jáde eléyìí tó dámọ̀ràn pàtàkì sí ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà tó fi léde, ó sọ di mímọ̀ lánàá òde wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ di mímọ̀ wípé ìtúsílẹ̀ wọn wáyé lẹ́yìn tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà wáyé ní àwọn ìpínlẹ̀ kan pẹ̀lú ìlú Eruku nípínlẹ̀ Kwara àti Papiri nípínlẹ̀ Niger. Ẹ má gbàgbé wípé ṣáájú ni ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo àwọn ènìyàn 18 eléyìí tí wọ́n jí gbé nílùú Eruku náà ni wọ́n ti tú sílẹ̀ lọ́jọ́ Àìkú. Bákan náà ni àwọn akẹ́kọ̀ọ́ 50 eléyìí tí wọ́n jí gbé nílé ẹ̀kọ́ Catholic náà ni wọ́n ti dá wọn padà sọ́dọ̀ àwọn ẹbí wọn. Bákan náà ààrẹ Tinubu ní inú òun dùn gidigidi tí ọkàn òun sì balẹ̀ wípé wọ́n ti tú àwọn akẹ́kọ̀ọ́bìnrin 24 náà sílẹ̀. Ó ní báyìí àwọn gbọ́dọ̀ túbọ̀ kọ́ àwọn òṣìṣẹ́ elétò ààbò sí àwọn agbègbè náà láti dẹ́kun irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà. Lákòótán ààrẹ sọ di mímọ̀ wípé ìjọba òun sa gbogbo akitiyan rẹ̀ láti ṣàṣeyọrí lórí eléyìí. Bákan náà ni ó ní ìjọba àpapọ̀ ti fi ìfarajì rẹ̀ hàn láti dáàbò bo àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn agbègbè kan kúrò lọ́wọ́ àwọn ìkọlù agbésùmọ̀mí tó sì ṣèlérí láti túbọ̀ ṣàtìlẹ́yìn fún iṣẹ́ ètò ààbò káàkiri igun tí ó ní ìpalára. Kò sí ìwé ìròyìn tí ò gbé lóòrọ̀ tòní. Eléyìí ló ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ àṣẹ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pa. Àṣẹ lọba ń pa ọba kọjá ẹni tí ń bá wọn dábàá. Eléyìí ló túmọ̀ sí bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ṣe pa láṣẹ fún gbogbo àwọn ọmọ ológun òfurufú lórílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n gbìyànjú kí wọ́n máa ṣe ìfimúfínlẹ̀ ní gbogbo àwọn igbó káàkiri tó wà ní ìpínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Niger àti ní ìpínlẹ̀ Kebbi látàrí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí àti ìwà ìjínigbé èyí tí ó fẹ́ máa wọ́pọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó sọ eléyìí di mímọ̀ gẹ́gẹ́ bí ó ṣe gbà lérò wípé òun gbàgbọ́ wípé nínú àwọn igbó wọ̀nyí ni àwọn aráabí yìí ń fi orí pamọ́ sí tí wọ́n fi ń hùwà láabi yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe ti jáde láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lórí ti ìgbóhùn sí afẹ́fẹ́ Sunday Dare. Àná òde yìí ló fi sí ojú òpó abẹ́ẹ̀kùn Twitter X rẹ̀ wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti pa á láṣẹ o wípé kí wọ́n máa ṣe àbójútó gbogbo àwọn igbó wọ̀nyí ní ìpínlẹ̀ Kebbi, ní ìpínlẹ̀ Niger níbi tí ìgbàgbọ́ wà pé àwọn aráabí yìí ni wọ́n ṣe kíni ni wọ́n máa forí pamọ́ sí. Àwọn sì gbọ́dọ̀ dóòlà àwọn èèyàn tí wọ́n ti kó sínú ìgbèkùn wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Wọ́n wá rọ àwọn ará ìlú tí ọ̀rọ̀ náà kàn wípé ẹ dákun ẹ tètè máa fún wa ní ìròyìn yàjóyàjó tẹ́ bá gbọ́ nípa nǹkan kan tó ṣe àjèjì sí yín àbí ìwà àjèjì kan lágbègbè yín gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ náà wípé ààrẹ ti pa á láṣẹ o fún àwọn ọmọ ológun òfurufú ó yẹ máa gbé ọkọ̀ òfurufú yín káàkiri kẹ́ ẹ máa ṣe kí ni kẹ́ ẹ máa fi wo gbogbo àwọn inú igbó yìí nítorí àti ṣetán o láti finá mọ́ àwọn agbésùmọ̀mí wọ̀nyí. Ẹ má gbàgbé ọ̀rọ̀ ìjínigbé lọ́tùn lósì ni ó wáyé láàrin ọ̀sẹ̀ kan lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Ní ìpínlẹ̀ Niger wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ bíi 300 wọ́n jí wọn gbé o. Bákan náà ọ̀sẹ̀ tí
kò tí ì tán yẹn wọ́n tún ṣe bẹ́ẹ̀ wọ́n tún jí àwọn kan gbé ní ìpínlẹ̀ Kebbi bẹ́ẹ̀ ni wọ́n tún jí àwọn olùjọ́sìn kan gbé ní ìpínlẹ̀ Kwara wọ́n ní gbogbo eléyìí ló tún kọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lóminú tó fi sọ dìímọ̀ pé wọ́n yóò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n tí àwọn ti ń gbé láti ẹ̀yìn wá ṣùgbọ́n lásìkò yìí o àwọn tó fẹ́ fi ìgbìyànjú kún ìgbìyànjú ẹ má gbàgbé wípé àkọsílẹ̀ ìjínigbé tó pọ̀ jù lórílẹ̀-èdè Nàìjíríà òun ni ti àwọn ọmọ Chibok èyí tí wọ́n jí gbé ní ọdún 2014 ni àwọn Boko Haram ní oṣẹ́ ògbàgbé àtìgbà náà wọn kò rí àwọn ọmọ náà mọ́ àwọn tí wọ́n rí díẹ̀ nínú wọn ni ẹ wo gbogbo ẹ̀ ààrẹ ṣáà ti pa láṣẹ wípé káwọn ọmọ ológun òfurufú kí wọ́n máa ṣe àbẹ̀wò sí àwọn inú igbó wọ̀nyí láti lè máa finá mọ́ àwọn agbésùmọ̀mí inú ìwé ìròyìn Punch lẹ́wọ̀n ti rí kà lẹ́kùnrẹ́rẹ́. aṣòfin àpapọ̀ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Shehu Sani náà ni ó ti ké sí iléeṣẹ́ àjọ tó ń rí sí epo rọ̀bì lápapọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti alákòóso ètò ìṣúná lórílẹ̀‐èdè wa Nàìjíríà èyí Wálé Ẹ̀dùn láti jáde síta o láti wá ṣàlàyé bí wọ́n ṣe ṣe tírílíọ̀nù 7 náírà 7 tírílíọ̀nù náírà eléyìí tí wọ́n sọ gẹ́gẹ́ bí owó ìrànwọ́ lọ́dún 2024 nínú àkọsílẹ̀ owó àjọ náà fún ọdún tó parí nínú oṣù kejìlá ọdún 2024 ló ṣàfihàn wípé tírílíọ̀nù 7.1 náírà 7.1 tírílíọ̀nù náírà náà ni wọ́n ná lórí ìrànwọ́ epo láti ṣe ìdíwọ́ àwọn ìdíyelé epo. ní báyìí Shehu Sani ti pè fún àlàyé lórí ìkànnì abẹ́yẹfò X ó ti sọ di mímọ̀ wípé owó ìrànwọ́ epo náà ló parí lọ́dún 2023 ó ní àwọn mọ̀ wípé owó ìrànwọ́ náà ti kú lọ́dún 2023 tí wọ́n sì ti sin ó ní pé tó bá jẹ́ pé nǹkan ló ń kówó náà mì bíi kàlùkàlù ni ó ní àwọn nílò láti mọ o lákòótán aṣòfin Shehu Sani ti ké sí iléeṣẹ́ àjọ epo rọ̀bì lórílẹ̀‐èdè wa Nàìjíríà lápapọ̀ àti alákòóso ètò ìṣúná lórílẹ̀‐èdè wa Nàìjíríà èyí Wálé Ẹ̀dùn láti jáde síta o láti wá ṣàlàyé bí wọ́n ṣe ṣe owó náà inú ìròyìn Daily Post lẹ́sùn ìkà lẹ́kùnrẹ́rẹ́. ẹ wò ó wọ́n ti sọ di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti pàdánù ìjánu ọkọ rẹ̀ kò gájú òṣùwọ̀n mọ́ nípa ti ìṣèjọba rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹnìkan tí ó jẹ́ ọmọ Yorùbá kan tó ti fi ìgbà kan rí jẹ́ adíje dupò ààrẹ lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú SDP ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Adéwọlé Adébáyọ̀ ló ti nàka ẹ̀sùn sí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà wípé àwọn gangan ni ó àwọn ni wọ́n fi àyè gba ìṣòro ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ náà ló sọ dímọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti pàdánù àwọn nǹkan tí ó wà ní ìkáwọ́ rẹ̀ nípa ti ìṣèjọba rẹ̀ Adébáyọ̀ ẹni tí ó sọ ilé ìdímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ kan èyí tí ó wáyé ní àná òde yìí ó ní ìjọba ò lè máa díbọ́ wípé àwọn ò ní èròjà láti gbógun ti àwọn aráabí yìí pẹ̀lú ìwà ọ̀daràn wọn látàrí bí ìṣòro ètò ààbò ṣe rí lásìkò yìí ó ní ìjọba gangan wọ́n ní láti jáde sí gbangba wálíà kí wọ́n wá jẹ́wọ́ lótìítọ́ gbogbo bí wọ́n ṣe ń fi àyè gba àwọn ìṣòro ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà wọn kò gbọdọ̀ máa sọ fún wa wípé àwọn ò mọ bí gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣe ń lọ àbí àwọn kò ní irinṣẹ́ láti kojú gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní ọ̀tá ìjọba kan ní ìjọba bẹ́ẹ̀ náà ní ọ̀tá àkọ́kọ́ ti ìjọba ti àwọn ará ìlú òun ni ti ìjọba gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ wípé a lè lajúlẹ̀ kí gbogbo àwọn ìwà ọ̀daràn yìí kó máa ṣẹlẹ̀ lójoojúmọ́ kí ìjọba wa máa sọ wípé àwọn ò ní nǹkan bí èròjà láti kojú gbogbo àwọn nǹkan wọ̀nyí Adéwọlé ó sọ di mímọ̀ sí iwájú wípé ẹ wò ó lórí ọ̀rọ̀ ìtúsílẹ̀ tí wọ́n máa ń sọ yìí ẹ jẹ́ ká bí ìjọba léèrè dáadáa báwo ni àwọn owó yẹn ṣe ń wọlé báwo ni ó ṣe ń jáde ó wá gba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lámọ̀ràn wípé kó tojú bọ ìlànà ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ní kíákíá o kó tó di wípé ó pẹ́ jù ó ní òun tòun báyìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ òun ò lè lọ sí ilé ìfowópamọ́ wípé òun fẹ́ gba mílíọ̀nù 6 náírà wọn yóò bi òun léèrè ní àbí kí wọ́n pe àwọn EFCC wípé òun ti ń lọ́wọ́ sí ìwà ìfàyàwọ́ owó ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ni òun fi ń pàrokò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé àwọn owó ìtúsílẹ̀ ránsọ́ọ̀mù yìí tí wọ́n ń sọ ní mílíọ̀nù ó yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu máa ti tojú bọ̀ máa tọpinpin rẹ̀ wípé àwọn wo ni wọ́n gbà jáde àwọn wo ni wọ́n gbé owó náà lọ fún gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀
ọ̀rọ̀ rẹ̀ òun ò fẹ́ jẹ́ kí gbogbo àwọn ènìyàn mọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ìwòye ti òun rí gẹ́gẹ́ bí ẹni tí kò kájú òṣùwọ̀n mọ́ nípa ti ìṣèjọba rẹ̀ ó sì gbọ́dọ̀ mú gbogbo àwọn nǹkan kan wá sí ìmúṣẹ lórílẹ̀‐èdè Nàìjíríà kó lè rẹ́yìn gbogbo àwọn nǹkan wọ̀nyí ní kíákíá. ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Daily Post ní Adébáyọ̀ tí ń sọ di mímọ̀ o wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò kájú òṣùwọ̀n mọ́ ìjọba ló fi àyè gba ìṣòro ètò ààbò. ẹ lọ kà á nínú ìwé ìròyìn yẹn lẹ́kùnrẹ́rẹ́. Akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ìyún Rauf Arẹ́gbẹ́ṣọlá ti sọ di mímọ̀ wípé ìjọba tó wà lórí àlééfà kò ní láǹfààní o láti kó àwọn ní ìpápámọ́ra ṣáájú ètò ìdìbò gbogbogbò eléyìí tó ń bọ̀ lọ́dún 2027 tí ó sì sọ pé òun mọ gbogbo àwọn ìlànà wọn. Arẹ́gbẹ́ṣọlá sọ eléyìí di mímọ̀ lánàá òde yìí níbi tí wọ́n ti ń ṣàfihàn ẹgbẹ́ òṣèlú ADC nílùú Òṣogbo tí ó sì sọ wípé ọjọ́ náà ló pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí òun ti gorí àlééfà nípìnlẹ̀ náà tí ó sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àmì. Bákan náà ó sọ pé ẹgbẹ́ òun ti pèsè oríṣiríṣi ọ̀nà láti kojú àwọn ìṣòro àwọn ìdojúkọ elétàkùn lóde wa Nàìjíríà láti kojú àwọn ìdojúkọ ètò ààbò ìṣàkóso àìṣedéédé àìní ebi àti àìsí ìjọba gidi. Ó ní wọn kò lè ṣe màdàrú níbi ètò ìdìbò náà nítorí pé gbogbo ìlànà pátá náà ni àwọn mọ̀ o. Ó ní ẹ̀yẹ́ ṣàlọ́ máa ṣètọ́jú àwọn àgbàlagbà obìnrin eléyìí tí wọ́n ti dàgbà dáadáa ẹ̀dàṣọ̀rọ̀ wọn kí wọ́n sì jókòó lábẹ́ ìbòrí lọ́jọ́ ìdìbò náà kí ẹ sì fi eléyìí tó kù lẹ̀ fóun. Ó ní pé wọ́n gbìyànjú ni ṣùgbọ́n Ọlọ́run kò fún wọn ṣe. Ó ní wípé torí pé kíni torí pé wọ́n fi ti tọlọ́run síwájú. Ó ní ojú ti tì wọ́n o. Ó ní wọ́n ti dójú ti ara wọn ní gbogbo ọ̀nà nínú ètò ọrọ̀ ajé ètò ààbò ìṣèjọba àti àwọn ọ̀nà mìíràn. Fún ìdí èyí ẹ kò lè kó wa ní ìpàpamọ́ra o ṣáájú ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027 nínú ìròyìn Punch lọ́sùn ìkàlẹ́kùnrẹ́rẹ́. Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ ó gbàlejò Tani lánàá wọ́n gba àlejò ẹni tí ń ṣe ògbóǹtarìgì àgbà ọ̀jẹ̀ òǹkọ̀wé ní Wọlé Ṣóyínká ní Ilé-Ifẹ̀ ní àná òde yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ nínú ìròyìn tí ó jáde ní àárọ̀ òní wípé Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni òrìṣà ni wọ́n jọ jíròrò pọ̀ ní àná òde yìí pẹ̀lú Wọlé Ṣóyínká láti fi ìgbìyànjú kún ìgbìyànjú láti lè ṣe ìrónilágbára fún ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àṣà àti ìṣe láàrin àwọn ọmọ Yorùbá tí wọ́n wà ní ilé àti àwọn èèyàn tí wọ́n wà lẹ́yìn odi pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá ní orílẹ̀-èdè Brazil níbi ìfọ̀rọ̀wérọ̀ yìí ni a ti rí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì olórí fún ẹgbẹ́ òmìnira ti Yorùbá Nation ọ̀jọ̀gbọ́n Wálé Adéníran níbi tí ó ti ń kọrin yìn fún Wọlé Ṣóyínká wípé ó farajìn púpọ̀ fún gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìṣọ̀kan ní ilẹ̀ adúláwọ̀ àti orílẹ̀-èdè àgbáńláyé. Ó tún wá tẹnumọ́ ọ̀rọ̀ kan wípé ó ṣe pàtàkì o láti bu omi rin gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àṣà nílé lóko àti lẹ́yìn odi pàápàá jùlọ nípa ti àwọn ọmọ Yorùbá tí wọ́n wà ní orílẹ̀-èdè Brazil. Bákan náà ní ọ̀jọ̀gbọ́n Adéníran sọ oríṣiríṣi àwọn nǹkan nípa ti Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ aláàbò fún àṣà àti ṣe ilẹ̀ Yorùbá wípé lápá ọ̀dọ̀ tòun òun yóò gbóṣùbà kárí fún Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe ń ṣe àtìlẹ́yìn fún àwọn nǹkan tó dìrọ̀ mọ́ àṣà àti ṣe ilẹ̀ Yorùbá. Bákan náà la rí ẹnìkan tó jẹ́ ọba Lúfẹ̀ ti Ifẹ̀ ọba Ìdòwú Adédiwúrà àwọn náà yànnàná àwọn ohun ìrànlọ́wọ́ èyí tí Ọọ̀ni ti ṣe ó mẹ́nubà bí Ọọ̀ni ṣe ṣe ìgbìyànjú kan láti mú àwọn ọmọ Yorùbá kan tí wọ́n lọ bí 2,000 tí wọ́n wà ní orílẹ̀-èdè Libya tí wọ́n ṣèrànlọ́wọ́ fún wọn bí wọ́n ṣe dé sí orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ Wọlé Ṣóyínká yànnàná àwọn nǹkan lóríṣiríṣi ìpè kábíyèsí ó ṣe pàtàkì o láti bu omi rin àwọn nǹkan kan pẹ̀lú àwọn èèyàn tiwa tí wọ́n wà ní orílẹ̀-èdè Brazil àti ní ilẹ̀ adúláwọ̀. A gbọ́dọ̀ jẹ́ kí wọ́n mọ̀ nípa ibi tí wọ́n ti ṣẹ̀ wá àwọn ìtàn lọ́lọ́kọ̀ òjọ̀kan àwọn ohun ìdánimọ̀ àṣà àti ṣe. Bákan náà ni Wọlé Ṣóyínká tẹnumọ́ ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ nípa ti
nípa ti ìtàn history àti àwọn nǹkan tó yẹ kí àwọn ará bí yìí mọ̀ kí wọ́n lè máa bu omi rin ìṣọ̀kan ní ilẹ̀ Yorùbá. Ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí á jẹ́ ìgbésẹ̀ tó nípọn fún wa fún ìlọsíwájú nílẹ̀ Kóòtù Òjíire. A gbọ́dọ̀ fi ààyè sílẹ̀ láti máa jẹ́ kí àwọn èèyàn yìí mọ̀ wípé Yorùbá jẹ́ ẹ̀yà kan tí ó ṣe bẹ́ẹ̀ tó yà lára ọ̀tọ̀. Nígbà tí Ọọ̀ni yóò sọ̀rọ̀ lákòótán, Ọọ̀ni gbé òṣùbà káre fún ẹni tí ń ṣe ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká fún ohun ìdánimọ̀ tí wọ́n gbé káàkiri àti ìṣọ̀kan ti ilẹ̀ Yorùbá. Bákan náà ni Ọọ̀ni tún mẹ́nubà ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu látàrí bó ṣe yí orúkọ National Theatre ibi tí wọ́n ti ń wo àwọn eré orí ìtàgé bó ṣe yí padà sí orúkọ Wọlé Ṣóyínká. Ó ní eléyìí ó jẹ́ ìgbésẹ̀ tó nípọn púpọ̀ tó sì bu iyì kúnni nílẹ̀ Yorùbá. Ẹ wò wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn o lóríṣiríṣi nípa ti ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá níbi ìpàdé Ọọ̀ni ti Ilé Ifẹ̀ àti ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká. Ẹ lọ sínú ìwé ìròyìn Vanguard lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ọ̀rí kà níbẹ̀. Àwọn agbésùnmọ̀mí ti sọ di mímọ̀ wípé níṣe ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dúnàdúrà pẹ̀lú àwọn kó tó di pé àwọn dá àwọn akẹ́kọ̀ọ́ obìnrin ìpínlẹ̀ Kebbi sílẹ̀. Ẹ má gbàgbé wípé lọ́jọ́ Ìṣẹ́gun náà ni wọ́n tú àwọn akẹ́kọ̀ọ́bìnrin ìpínlẹ̀ Kebbi náà sílẹ̀ tí ìjọba sì sọ di mímọ̀ wípé àwọn kò sọwọ́ kankan kí wọ́n tó tú àwọn ọmọbìnrin náà sílẹ̀. Ṣùgbọ́n ní báyìí fọ́nrán kan ti ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára eléyìí tó ń ṣàfihàn wípé níṣe ni ìjọba dúnàdúrà o pẹ̀lú àwọn ajínigbé náà kí wọ́n tó dá àwọn ọmọ obìnrin akẹ́kọ̀ọ́ náà sílẹ̀ o tí àwọn ajínigbé náà sì ti sọ pẹ̀lú ìgboyà wípé àwọn aláṣẹ wa wọn kò lágbára o láti dóòlà wọn bí kò ṣe kí wọ́n dúnàdúrà. Nínú fọ́nrán náà ọ̀kan lára àwọn agbésùnmọ̀mí náà bi akẹ́kọ̀ọ́ kan léèrè pé ǹjẹ́ àwọn tiẹ̀ febi pa yín gbà tẹ́ wà lákàtà àwọn tí akẹ́kọ̀ọ́ náà sì dáhùn pé rárá o ẹ kò febi pa àwọn ìjà wọn tiẹ̀ fi lọ́kùlọ̀ lọ̀ yín lọ́nà àìtọ́. Ó ní rárá o ẹ kò fi lọ́kùlọ̀ lọ àwọn. Bákan náà ni ó bẹnu àtẹ́lu ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wípé wọn kò lágbára o láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ náà. Ó ní ìjọba wa ti kùnà. Ó ní àwọn tú wọn sílẹ̀ ni o nítorí pé ìjọba ti dúnàdúrà pẹ̀lú àwọn. Fọ́nrán náà ló wáyé lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ Kebbi Nasir Idris àti alákòóso ikọ̀ elétò ààbò ìpínlẹ̀ Bello Matawalle tó kéde pé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé náà ni wọ́n ti di òmìnira. Inú ìwé ìròyìn Daily Post lọ́sùn ìkà lẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn eléyìí ló ní ṣe pẹ̀lú ẹni tó bá ṣe ohun téèyàn kan ò ṣe rí ó di dandan kójú ẹ̀ rí ohun téèyàn kan ò rí rí. Wọ́n mà ti dájọ́ ikú fún wọn. Ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn ni wọ́n ti dájọ́ ikú fún àwọn ọkùnrin 5 ọ̀tọ̀ọ̀tọ̀ látàrí pé wọ́n jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n pa ẹni tí ń ṣe awakọ̀ táxi kan nínú ọdún 2024. Adájọ́ àgbà Oyèyẹmí Àjàyí ló dájọ́ ikú fún àwọn 5 tí wọ́n fi orúkọ wọn léde wípé iṣẹ́ ìwádìí ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ni wọ́n ṣekú pa Akeem Shittu gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé wọ́n tún kọ́kọ́ fi ẹ̀wọ̀n 20 ọdún wọ́n kọ́kọ́ fi dá wọn lọ́lá kó tó di wípé wọ́n sọ di mímọ̀ wípé wọ́n lọ yẹgi fún wọn títí ẹ̀mí yóò fi bọ́ lára wọn. Ṣáájú ni wọ́n ti sọ bí ìṣẹ̀lẹ̀ náà gangan ṣe wáyé wípé ọjọ́ 10 nínú oṣù karùn-ún ọdún 2024 ní agbègbè Elépẹ́ Arúlógún Road ní Ọ̀jọ́ ní ìlú Ìbàdàn níṣẹ̀lẹ̀ náà gangan ti wáyé o wípé nítorí wípé ẹni tí ń ṣe Akeem Shittu ó fi ọkọ̀ rẹ̀ kọlu ẹnìkan tí ó jẹ́ ọlọ́kadà tó gbé èrò méjì sẹ́yìn ló fìdí wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní fàásọ̀tún fàásósì wípé kó wá san owó ìtanràn. Wọ́n ní wọ́n kọ́kọ́ mú lọ sí ibì kan níbi tó ti gbìyànjú láti júbà ehoro ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi nǹkan fún arákùnrin yìí. Wọ́n ní lílọ rẹ̀ ni wọ́n rí o wọn kò rí àbọ̀ rẹ̀. Wọ́n ní iṣẹ́ ìwádìí ló fìdí rẹ̀ múlẹ̀ pé lára nǹkan tó jẹ́ tirẹ̀ gangan ni wọ́n rí nínú ṣọ́ọ̀bù ibùdó ìtajà ọ̀kan lára àwọn ènìyàn tí wọ́n gba ẹ̀mí lẹ́nu rẹ̀ yìí. Báyìí ni ọ̀rọ̀ wọn ṣe dé ilé ẹjọ́ tí wọ́n fi sọ di mọ̀ pé àwọn 5 yìí kí wọ́n dá ẹjọ́ ikú fún wọn. Wọ́n sì ti dẹ́jọ́ ikú fún wọn báyìí. Ẹ wò ó kọ́lọ́run ṣàánú wa ní inú ìwé ìròyìn Punch lẹ́ọ̀tìríkà lẹ́kùnrẹ́rẹ́. Láti ibẹ̀ náà lágbà lọ sí òkè lọ́hùn-ún tá a bá lọ tá a bá dé àwa máa yọ̀nà náà àwọn ìròyìn yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ẹ kú ìkàlẹ̀.
èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ̀yin èèyàn wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV bàbá gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà láti òkè náà níbi tí ọ̀rọ̀ dé dúró yìí a fẹ́ máa yànnàná ìròyìn ẹlẹ́yọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní ẹ̀yẹ́ ń bẹ̀rẹ̀ lápá ọ̀dọ̀ tèmi ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tuntun gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n wọn ó ti pa á láṣẹ fún gbogbo àwọn ọmọ ológun òfurufú wípé ó yá ọ ní kíákíá ẹ bẹ̀rẹ̀ sí ní máa ṣe àmójútó gbogbo àwọn inú igbó ní ìpínlẹ̀ Kwara Niger àti ìpínlẹ̀ Kebbi nítorí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí yìí ẹ máa dọdẹ wọn láti òkè ní kẹsì ti máa ṣe kí àwọn tí ilẹ̀ máa ṣe ìrànlọ́wọ́ fún yín kí lè rí sí ìgbésẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí ṣé a máa sọ wípé ọ̀rọ̀ ti dé ojú rẹ̀ báyìí látàrí ohun tí ààrẹ tún ṣe lásìkò yìí lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí ẹ má gbàgbé wọ́n ti fi àkọsílẹ̀ pé ọ̀rọ̀ ìjínigbé tó ṣẹlẹ̀ ní àárín ọ̀sẹ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà ló jẹ́ kí ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà gbé irúfẹ́ ìgbésẹ̀ yìí bákan náà ni wọ́n dẹ̀ sọ ọ́ dìímọ̀ pé àwọn ará ìlú ẹ jọ̀ọ́ ẹ tètè máa ṣe ìrànlọ́wọ́ ojúlówó ìròyìn fún wa fún àǹfààní ara yín náà ní láti tètè kápá àwọn agbésùmọ̀mí yìí kí wọ́n má bàa ṣe kí ni gba ìlú mọ́ yín lọ́wọ́. ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti sọ tiwọn pé ẹ̀yin ọmọ ológun òfurufú ó yá ẹ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yín lórí àwọn inú igbó lọ́lọ́kọ̀ òjọ̀kan ní ìpínlẹ̀ Kwara Niger àti Kebbi ó yá kí lè rí sí ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni ó ti kí àwọn akẹ́kọ̀ọ́ obìnrin mẹ́rìnlélógún eléyìí tí ilé ẹ̀kọ́ girama ilé ìtàwọn àgbésùmọ̀mí tí wọ́n jí gbé onípínlẹ̀ Kebbi ó ti kí wọn káàbọ̀ tó sì sọ di mímọ̀ wípé inú òun dùn gidigidi ọkàn òun sì balẹ̀ wípé wọ́n tiẹ̀ ti tú àwọn akẹ́kọ̀ọ́bìnrin yìí sílẹ̀ ó ní ní báyìí ó ní àwọn máa ń ṣa gbogbo akitiyan gbogbo ipá wọn láti rí pé àwọn ráwọn òṣìṣẹ́ elétò ààbò lọ sí àwọn agbègbè tó jẹ́ wípé wọ́n ní ìpara tí wọ́n nílò ètò ààbò wípé àwọn máa rí báwọn máa rán wọn síbẹ̀ pé àwọn ò ní dáwọ́ dúró láti rí wípé wọ́n tẹ̀síwájú láti máa dáàbò bo àwọn èèyàn bẹ́ẹ̀ náà ló tún aṣọ ìdímọ̀ wípé ìṣèjọba òun túbọ̀ fira rẹ̀ jí o láti dáàbò bo àwọn akẹ́kọ̀ọ́ àwọn ènìyàn àti àwọn agbègbè tó wà káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà. lórí ọ̀rọ̀ yẹn ló wá mú kí ẹnìkan tó fi ìgbà kan rí jẹ́ adíje dupò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ọmọ Yorùbá ni Adébáyọ̀ ló ti sọ dìímọ̀ pé ìjọba ẹ̀yin gangan lẹ̀ ń fi ààyè gba ìwà ìgbésùmọ̀mí ìṣòro ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ náà ló sọ dìímọ̀ pé ẹ wò ó ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti pàdánù ìjánu ọkọ̀ ìṣèjọba rẹ̀ lásìkò yìí kò kájú òṣùwọ̀n tó láti sọ di mímọ̀ pé òun lẹ́nu lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àwọn ìwà èyí tí ó wà ní ìkàlẹ̀ yìí ó mẹ́nuba àwọn ọ̀rọ̀ kan tí mo rí pé ó ṣe pàtàkì àwọn owó ìtanràn owó ìtúsílẹ̀ tí wọ́n lọ san fún àwọn agbésùmọ̀mí wọ̀nyí ó ní kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó tójú bọ ìlànà ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà kó lè mọ ibi tí àwọn nǹkan wọ̀nyí ti wọ́ wá láti ṣe ìrànlọ́wọ́ fún wa lórí ìṣòro ètò ààbò ìpè àwọn owó ìtúsílẹ̀ yìí ransom yìí ó ṣàmà níbi tí wọ́n ti ń gbà á ó máa níbi tí wọ́n ń gbé lọ ó dẹ̀ máa ní àwọn èèyàn tó ń ṣe ìtẹ́wọ́gbà á gbogbo àwọn nǹkan wọ̀nyí ló fi gba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lámọ̀ràn láti tún ìjókòó rẹ̀ jókòó lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí kí lẹ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. aṣòfin àpapọ̀ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Shehu Sani òun náà ló ti ké sí iléeṣẹ́ àjọ tó ń rí sí epo rọ̀bì lórílẹ̀‐èdè wa Nàìjíríà
àti alákòóso ètò ìṣúná lórílẹ̀-èdè wa Nàìjíríà èyàn Wálé Ẹdùn ó ti ní pé kí wọ́n jáde síta ò kí wọ́n wá ṣàlàyé bí wọ́n ṣe owó ìrànwọ́ ọdún 2024 èyàn tírílíọ̀nù 7 náírà 7 trillion naira eléyìí tí wọ́n sọ gẹ́gẹ́ bí owó ìrànwọ́ ó ní wípé owó ìrànwọ́ epo ló ṣàtìkú látọdún 2023 tán sì ti sín ó ní wípé owó 7 trillion naira yìí eléyìí tí wọ́n wá fún wọn lọ́dún 2024 ọdún tó lọ yìí wípé báwo ni wọ́n ṣe ó ní tó bá jẹ́ wípé nǹkan kan náà ló di kàlòkàlò tó ń kówó náà mì ni ó ní àwọn nílò láti mọ ohun tí wàá sọ ní mímọ̀ ìyẹn òṣèlú sọ ni ó ti ké sí iléeṣẹ́ àjọ tó ń rí sí epo rọ̀bì lórílẹ̀‐èdè wa Nàìjíríà lápapọ̀ àti alákòóso tó ń rí sí ètò ìṣúná lórílẹ̀‐èdè wa Nàìjíríà Wálé Ẹdùn láti jáde síta sílàǹbàwádìí àwọn láti wá ṣàlàyé bí wọ́n ṣe owó náà. Kọ́ wá ṣàlàyé bí wọ́n ṣe owó náà ó ti tó gẹ́ àmọ́ bówó ṣe rìn ejò ló gbówó mì ìgbà kan tàmẹ̀dò ó tẹ̀síwájú fún lẹ́fọ́ sọ tí mo mọ̀ wípé kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ lásìkò tí yìí yóò ó yá ẹ wá fi gbogbo ohun tí ẹ mọ̀ ẹ wá fi léde ẹ̀yin náà ẹ fi èròǹgbà yín ṣọwọ́ lórí ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká níbi tí wọ́n ti ṣe àbẹ̀wò sí Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ní àná òde yìí wọ́n sọ̀rọ̀ lóríṣiríṣi àwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n wà ń bẹ̀ àwọn náà ṣẹ̀rí ìpàdé yìí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká mẹ́nubà àwọn nǹkan tí yóò bomirin ìṣọ̀kan ní ilẹ̀ kóòtù òjìrè nílé lóko àti lẹ́yìn odi bẹ́ẹ̀ náà ni bàbá kan tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì adarí nínú ẹgbẹ́ ìdádúró Yorùbá Nation ọ̀jọ̀gbọ́n Wálé Adéníran àwọn náà sọ tí wọ́n kọrin fún Wọlé Ṣóyínká wípé ó farajìn púpọ̀ o nípa ti ìṣọ̀kan ní ilẹ̀ adúláwọ̀ àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ti àwọn ará wa ní òkè ọ̀hún bẹ́ẹ̀ náà ni Ọọ̀ni sọ tí wọ́n yànnàná gbogbo oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n rí gẹ́gẹ́ bí èyí tí ó dára púpọ̀ nípa ti Wọlé Ṣóyínká níbi ìpàdé wọn yìí ẹ̀rí bí wọ́n ṣe yànnàná àwọn ọ̀rọ̀ yẹn lẹ́yọ kọ̀ọ̀kan Wọlé Ṣóyínká sọ pé ó ṣe pàtàkì o láti jẹ́ káwọn èèyàn máa mọ̀ nípa ìtàn history àti àwọn nǹkan tí ó ní ṣe pẹ̀lú ìran tí wọ́n ti ṣẹ̀ wá kí lè rí sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC èyún Rauf Arẹ́gbẹ́ṣọlá ó ti sọ di mímọ̀ wípé ó ní ìṣẹ̀rí ìjọba tó wà lórí àlééfà lórílẹ̀‐èdè wa Nàìjíríà kò ní láǹfààní o láti kó àwọn onípàápàmọ́ra ṣáájú ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027 ó ní wípé torí pé kí ni gbogbo ìlànà wọn náà ni òun mọ̀ o wípé wọn kò ní ṣe kí wọn kò ní ní àǹfààní láti ṣe màdàrú láti ṣe dàrúdàpọ̀ nínú ètò ìdìbò tó ń bọ̀ ó ní tí wọ́n bá ní plan A tán bá sọ pé ẹja lo plan A ó láwọn náà máa gba plan B ó máa fi yọ sí wọn níwájú pé ẹ wò ibi bí tẹ wà yìí sẹ àníjọ ṣe kí ni àníjọ wò tán ni season fíìmù ni ó wá sọ di mímọ̀ wípé ẹgbẹ́ náà wọ́n ti ṣe kí ni wọ́n ti ń pèsè àwọn oríṣiríṣi ọ̀nà láti kojú àwọn ìdojúkọ eléyìí tó ń kojú ètò ààbò ìṣàkóso àìṣedédé àìní ebi àti àìsí ìṣèjọba gidi ó wá sọ di mímọ̀ wípé ṣẹ̀rí ẹgbẹ́ tó wà lórí àlééfà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ẹgbẹ́ alátakò síra wọn náà ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ṣẹgbẹ́ òṣèlú ADC pẹ̀lú ẹgbẹ́ tó wà lórí àlééfà ẹ̀ mọ̀ wípé alátakò lọ́jọ́ jẹ́ síra wọn ó wá ti sọ ní mọ̀ fẹ́ gbẹ́ náà wípé ṣe é rí o kò sọ́nà tẹ̀lé gbà o láti fi ṣe màdàrú nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027 o táwa kò tí ì mọ̀ o tó gbé ìlànà yín pátá òun náà láti mọ̀. ọ̀rọ̀ rẹ̀ kìlẹ̀ rí sí gbogbo rẹ̀ ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ẹ jẹ́ ká lọ síbi tí wọ́n ti dájọ́ ikú fún àwọn márùn-ún kan látàrí pé wọ́n gba ẹ̀mí lẹ́nu awakọ̀ taxi kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àná òde yìí ni wọ́n gbé ìdájọ́ náà kalẹ̀ tí wọ́n sọ di mọ̀ pé àwọn arábí wọ́n jẹ̀bi o kí wọ́n lọ yẹgi fún wọn títí ẹ̀mí yóò fi bọ́ lára wọn ẹ wò kílẹ̀ rí sí eléyìí ṣe ìwà tí wọ́n wò yìí ṣó bójúmu nítòótọ́ ṣé ìdájọ́ yẹn náà ó lọ gẹ́gẹ́ bó ṣe yẹ kó lọ ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. àwọn agbésùnmọ̀mí ti jáde sí gbangba wálé o wọ́n ti wá sọ̀rọ̀ nípa ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà
wọ́n ní ẹ má jẹ́ kí n tàn yín, wọ́n ní ṣe ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ṣe ni wọ́n dúnàdúrà pẹ̀lú àwọn o kó tó di pé àwọn tú àwọn ọmọbìnrin akẹ́kọ̀ọ́ ilé táwọn jí gbé nípìnlẹ̀ Kebbi sílẹ̀ wípé àṣẹ ìròkò báyìí náà ló ṣe rọrùn ní kákọ̀dédé wá kọ́ àwọn akẹ́kọ̀ọ́ lákàtà wọn. Ó ní rárá o, ó ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n dúnàdúrà pẹ̀lú àwọn ni o kó tó di pé àwọn yọ̀ǹda àwọn akẹ́kọ̀ọ́ náà. Ó wá sọ nínú fọ́nrán kan tó di tí wọ́n fọ́nkálẹ̀ lórí ìkànnì abẹ́yẹfò Twitter yẹn X tó ti di X òun ni ó ti sọ̀rọ̀ náà ó wá bi akẹ́kọ̀ọ́ kan lérò wípé ìmọ̀ tẹ̀sí ẹ̀wà lákàtà wa ìjà àti ẹ̀fẹ̀ bí pààyàn rí akẹ́kọ̀ọ́ náà ní rárá o ìjà àti ẹ̀fìlọ̀kulọ̀ lọ̀ yín bóyá ṣe yín níṣekúṣe níbẹ̀ akẹ́kọ̀ọ́ náà ní rárá o ẹ̀ ṣe wá níṣekúṣe ẹ̀dẹ̀ fún wa lóúnjẹ ẹ̀fẹ̀ bí pa wá ó wá sọ di mímọ̀ nínú ìròyìn náà wípé nísìnyí tó jẹ́ wípé ìjọba yín wọ́n ti dúnàdúrà pẹ̀lú wa kò sí nǹkan tá a tún fẹ́ mọ̀ á ó di dandan ká kó yín padà sọ́dọ̀ àwọn òbí yìí òun náà ló ṣokùnfà tó fi ṣe kí ni tán fi yọ̀ǹda wọn o ní àwọn agbésùmọ̀mí náà wọ́n ti wá bẹnu àtẹ́lu ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti kùnà o wípé kódà àwọn kò lágbára rárá wípé àwọn rò pé bóyá máa wá kojú àwọn pẹ̀lú ìjà pẹ̀lú ogun ni ó ní àṣewọ̀n tí ẹ lé ó ní wọ́n wá ń dúnàdúrà pẹ̀lú àwọn káwọn tó lè ṣe kí ni káwọn tó lè kó àwọn tí àwọn jí gbé káwọn tó lè kó wọn sílẹ̀ ó ní pé ṣáájú náà ni wọ́n ti níjọba wá sọ di mímọ̀ wípé ẹ wò àwọn akẹ́kọ̀ọ́ yìí láti dóòlà wọn ṣùgbọ́n tó sì yẹ wípé àásán kankan àwọn agbésùnmọ̀mí tó sọ pé irọ́ ni o wọ́n ṣe kí ni wọ́n dúnàdúrà pẹ̀lú wa ni òun náà la fi kó àwọn akẹ́kọ̀ọ́ náà la fi yọ̀ǹda wọn. ṣe gbọ́ àṣírí ńlá tó tú yìí ṣe rí wípé nǹkan kan nípa ti ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí àti àwọn ìjọba wa lórílẹ̀‐èdè Nàìjíríà wọn ni wọ́n dúnàdúrà kódà ó ṣeéṣe kí wọ́n máa sanwó fún àwọn agbésùnmọ̀mí yìí ọ̀rọ̀ yìí máa ń lọ́pọ̀ pẹ̀lú ti ẹni tí ń ṣe Adébáyọ̀ tó sọ dímọ̀ pé owó ìtúsílẹ̀ yìí báwo ni ó ṣe ń jẹ́ gangan ẹ wo gbogbo ohun tẹ́ bá rí sí àwọn ìròyìn láàárọ̀ òní ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ẹ wo ohun nìkan jẹun pẹ́lẹ́nu ohun fọ̀ fún ni ò jẹ́ ẹ̀yà jẹ́ àwọn àlọ́lé wa. oníyanṣẹ́ ọlọ́kàṣẹ́ gbígbẹ́ ìdìbò àfẹ́ jẹ́ àsọ̀wípẹ̀ ṣé mo ní àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ níbi náà láti máa ṣẹ́rí wálé lórí ètò wa ètò yín ojúmọ́ aláyọ̀ ó ní ojú tẹ̀ fi ń wò wá nígbàkúgbà ojú náà kò ní fọ́ kò ní relédè yín etí tẹ̀sí fi ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ Èdùà ẹ má lòdì láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì àbánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ TV lórí Instagram Gbàgede Ìmọ̀ _22 lórí YouTube Gbàgede Ìmọ̀ TV àyédáṣí sílẹ̀ fún ìpolówó ọjà lórí ìkànnì móhùnmáwòrán wa BGI TV orúkọ tèmi ò yípadà o Títílayọ̀ Àgbọ̀ọ́lá náà ni ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa ní gbogbo ìgbà. ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa ní gbogbo ìgbà ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tí ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi kọ́ ọ̀nà ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà ẹ má gbàgbé àwọn bọ̀ wá sí etí ìgbọ̀nyín ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní títí dìgbà náà àwa làwọn máa ṣe nǹkan ò ní ṣe wá o ire kan sí. Sí abala tá a kò ní láti orí pápá BGI TV níbi láti máa fún yín ní àwọn ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí wọ́n ṣe bá wa sóde ní àárọ̀ òní ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ilé ní ilẹ̀ adúláwọ̀ níbi tí àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ CAF ni wọ́n ti sọ dìímọ̀ pé àwọn tuntun gbé ìgbésẹ̀ tuntun kan láti ṣe dáadáa fún àwọn ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè kankan tó fi mọ́ orílẹ̀-èdè Nàìjíríà wípé ní báyìí ní abẹ́ òfin tuntun wa a máa fún àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan ní ilẹ̀ adúláwọ̀ láǹfààní láti máa ṣe àkọsílẹ̀ ìforúkọsílẹ̀ àwọn agbábọ́ọ̀lù 27 players fún ìdíje AFCON gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ wọn wípé báyìí ló ṣe máa wá bá dé o tá a bá ṣe agbátẹrù fún àwọn agbábọ́ọ̀lù bíi 23 ṣẹ̀rí àwọn tó kù yẹn ẹ̀yìn
ẹ̀yin tẹ́ jẹ́ ìgbìmọ̀ orílẹ̀-èdè tí ọ̀rọ̀ kàn lẹ́ máa ṣe kíni lẹ́ máa rí sí ìtọ́jú àwọn ẹni wọ̀nyí. Wọ́n sọ eléyìí ṣáájú ìdíje AFCON ti ọdún yìí gẹ́gẹ́ bí yóò ti ṣe máa wáyé ní oṣù kejìlá ọdún tí a wà yìí. Àwọn dẹ̀ sọ dímọ̀ pé ìgbàgbọ́ wà pé àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nigeria Football Federation ni wọn yóò máa fi orúkọ àwọn agbábọ́ọ̀lù tí wọ́n fẹ́ ṣe àmúlò léde ní àìpẹ́ lórí ọ̀rọ̀ yẹn náà. Ẹ jẹ́ ká lọ sí ibi tí ìròyìn eléyìí ó bà wá nínú jẹ́ púpọ̀ pé ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù ọwọ́ ẹ̀yìn fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles Benjamin Frederick ni yóò máa pàdánù ìdíje AFCON gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé ó ti ní injury ìfarapa ní orúnkún rẹ̀ ní ọjọ́ Ẹtì Friday. Eléyìí ni wọ́n fi wá sọ dímọ̀ pé àti kópa rẹ̀ níbi ìdíje AFCON ní oṣù tí ó ń bọ̀ yóò ṣe kí ni ó kéré jọjọ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé níbi tó ti ń ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ ní ilẹ̀ òkèrè ló ti ní injúrì yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mọ̀. Ẹ wo ìròyìn ìbànújẹ́ lélẹ̀ jẹ́ fún wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Victor Osimhen. Wọ́n mà ti ń sọ di mọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ni wọ́n ti fẹ́ ṣe àgbékalẹ̀ owó kan tó pọ̀ níye €100 mílíọ̀nù láti ra Victor Osimhen láti ní ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray. Wọ́n ní ìgbàgbọ́ wà wípé eléyìí yóò fún Kylian Mbappe láti ṣe bó ṣe wù ú ní ọwọ́ iwájú òun àti Victor Osimhen. Wọ́n ní tí Victor Osimhen bá dé sínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Real Madrid, Kylian Mbappe á lè gbá ibi tó máa ń gbá dáadáa gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé oríṣiríṣi awuyewuye ni ó ń lọ wípé Vinicius Junior kò fẹ́ kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid bóyá eléyìí ni wọ́n fẹ́ fi gbé súnmọ́ Victor Osimhen. Ẹ jẹ́ ká kúrò lọ́dọ̀ Victor Osimhen, ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ Ademola Lookman níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù Atalanta ti ń sọ di mímọ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray pé tẹ́ ẹ bá fẹ́ gbé Ademola Lookman ẹ gbọ́dọ̀ ní owó tó tó owó bíi €50 million lọ́wọ́. Bíbẹ̀ kọ́ ẹ gbàgbé ẹ lè láǹfààní láti gbé agbábọ́ọ̀lù wáyé. Ẹ má gbàgbé Victor Osimhen ni ó ti ń kó sí ẹni yìí ní orí pé wá darapọ̀ mọ́ mi, ìgbádùn wà ní orílẹ̀-èdè Turkey. Ẹ jẹ́ ká wo bí gbogbo náà yóò ṣe rí, bóyá ikọ̀ agbábọ́ọ̀lù Atalanta wọn yóò yọ̀ǹda Ademola Lookman sí inú ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká lọ sí ibi tí àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè àgbáńláyé FIFA ni wọ́n ti ń wòye bóyá wọn yóò ṣe kíni, wọn yóò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n lórí ẹni tí ń ṣe Cristiano Ronaldo lẹ́yìn tí ó gba káàdì pupa. Ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ dédò yìí wọ́n sì ń wòye pé bóyá wọn yóò ṣe kíni, wọn yóò gbé ìjìyà ẹ̀ṣẹ̀ náà fò ó dá àbí kí wọ́n sọ pé kó sì wà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dìímọ̀ pé ìjìyà ẹ̀ṣẹ̀ tó tọ́ náà ni wọ́n fún Cristiano Ronaldo níbi tí ó ti gba káàdì pupa nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù kan. Àjọ FIFA ni wọ́n ti wá sọ dìímọ̀ sí ìta wípé ẹ wò ó lórí ọ̀rọ̀ Cristiano Ronaldo àti mọ̀ọ́lù fẹ́ ìgbésẹ̀ tá a fẹ́ gbé lásìkò yìí, ṣùgbọ́n bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ bóyá a ò ní tẹ̀síwájú ní o àbí a fẹ́ tẹsẹ̀ dúró lórí ìjìyà ẹ̀ṣẹ̀ yìí a máa fi léde láìpẹ́ lórí ọ̀rọ̀ Cristiano Ronaldo. Jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹni tí ń ṣe Arne Slot ló ti ń sọ dímọ̀ pé gbogbo tó ń dé bá òun nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool lásìkò yìí òun ò lérò rẹ̀ o wípé bí àwọn ṣe ń fi èyí kú fọ̀lá dìde ó jẹ́ ohun tó ń kọ òun lóminú, pàápàá jùlọ bí wọ́n ṣe pàdánù sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Nottingham Forest níbi ìdíje EPL. Ó ní ẹ̀wọ̀ òun gba ẹ̀bí lẹ́bi o wípé òun ni òun kùnà nípa ti ojúṣe òun nípa gbogbo ohun tó yẹ kóun ṣe nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool. Ó sì ti ń sọ dímọ̀ pé òun ò lérò wípé irú eléyìí yóò ṣẹlẹ̀ sí òun nígbà tó ń kọ́kọ́ gba iṣẹ́ náà. Ó ti ṣẹlẹ̀ náà nìyẹn òun á mọ bí òun ṣe máa wá ọ̀nà àbáyọ sí gbogbo rẹ̀. Ẹ jẹ́ ká lọ síbi ìfẹsẹ̀wọnsẹ̀ àná níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ti na ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona pẹ̀lú àmì ayò 3-0. Ẹni tí wọ́n ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea Enzo Maresca ni ó ti wá sọ nǹkan kan. Ó ní nǹkan tí mo sọ fún àwọn agbábọ́ọ̀lù mi ní àná ni wípé ẹ wò ẹ má fún wọn láyè, gbogbo ọ̀nà ní kẹ́ fi dí wọn lọ́nà kí bọ́ọ̀lù má pẹ́ lọ́wọ́ wọn níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà. Ó ní eléyìí ló jẹ́ kí àwọn
àwọn jáwé olúborí wípé ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona wọ́n ti ṣe kí ni wọ́n ti máa ń farabalẹ̀ jù lórí bọ́ọ̀lù yìí pé àwọn làwọn ní gbogbo rẹ̀ ṣùgbọ́n lásìkò yìí tí òun sọ eléyìí fún àwọn agbábọ́ọ̀lù wọn dẹ̀ ṣe kí ni wọ́n gbọ́ràn sí òun lẹ́nu ni àwọn fi ṣe àṣeyọrí yẹn ní àná òde yìí. Ó yá ẹ jẹ́ kí a kúrò níbẹ̀ ẹ jẹ́ ká fún yín ní bí èsì àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣe wáyé sí ní àná ká tún fún yín àwọn èyí tí yóò máa wáyé lónìí. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ní àná Ajax gbélé fún ọ̀rọ̀ sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Benfica pẹ̀lú àmì ayò 2-0. Galatasaray àwọn náà gbélé fún ọ̀rọ̀ sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Union Kiolis pẹ̀lú àmì ayò 1-0. Bodo Glimt àwọn náà gbélé fún ọ̀rọ̀ sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Juventus pẹ̀lú àmì ayò 3-2. Borussia Dortmund wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù Villarreal pẹ̀lú àmì ayò 4-0. Chelsea na Barca pẹ̀lú àmì ayò 3-0. Man City náà gbàlejò ọ̀ràn Bayern Leverkusen náà wọ́n pẹ̀lú àmì ayò 2-0. Marseille wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù Newcastle pẹ̀lú àmì ayò 2-1. Slavia Prague àti Atletico Bilbao 0-0 ni wọ́n jọ gbá. Napoli na Karabakh pẹ̀lú àmì ayò 2-0. Ó ń tẹ̀síwájú lẹ́ni o níbi tí a ti máa rí ikọ̀ agbábọ́ọ̀lù Copenhagen àti Kairat Almaty àwọn náà máa kojú ara wọn. Pafos àti Monaco, Arsenal àti Bayern Munich, Atletico Madrid àti Inter, bákan náà Eintracht Frankfurt àti Atalanta wọn yóò máa kojú ara wọn. Liverpool àti PSV Eindhoven àwọn náà ṣe bẹ́ẹ̀ máa gbéná wojú ara wọn ní alẹ́ òní. Olympiacos àti Real Madrid, PSG àti Tottenham ìyẹn náà jẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ kan tí yóò máa wáyé ní alẹ́ òní. Sporting CP àti Club Brugge àwọn náà yóò máa kojú ara wọn. Tó bá tún dọ̀la bí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ bá ṣe lọ sí àwa máa jábọ̀ rẹ̀ fún yín gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀. Oníyàn ṣeun ọlọ́kà ṣeun gbogbo ẹ̀yin tẹ̀fẹ́ bá jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín àjọṣepọ̀ ní bàjẹ́ ọdún ní mi kì í ṣàìmọ̀fólókò àpètè mi nílò ìdánimọ̀ lọ́jà tó bá tọ́jà báyìí wọ́n mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi kan Ọlọ́run bọ̀ òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà ire o ire pàtàkì. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mórí nǹkan fèrè bàbá rere káwí parí. BGI TV we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.